turn me to a minister of God. Lift up your two hands. Let me stand for authority. Authority locate you. Ègún ilé yẹn tó dá ayé rẹ dúró. Mo bí Ọlọ́run àwọn apọ́sẹ́lì àmàkú àgàmọ́rú àmàkàbàdà yàní màsà. Lónìí ègún yẹn bàjẹ́ lọ́wọ́. Wò mí o. Ẹ gbàdúrà lórí eléyìí. Orí ògo ni màá ti bá yín sọ̀rọ̀ láàárọ̀. I will address your glory this morning. Bẹ́ẹ̀ni sà. Yes, sir. Ògo. Glory. Ògo. Glory. Kí ni jẹ́ ògo? Kí là ń pè lógo? What is called glory? Ẹ gbé ọwọ́ yóò. Lift up your hands. Ẹ pé Jésù lẹ́sàn. Bàbá má jẹ̀mú wo ló gbó nínú ògo mi. Silence my glory. Má jẹ̀mú tí òjògo mi ó sọ̀rọ̀. God make my glory not to speak. Olúwa jẹ́ ó bàjẹ́ lára. Má jẹ̀mú tí òjò kẹ́ni. Silence my glory. Kí má jẹ̀mú yóò ṣe. Màsáàkà dáadáa nírú wa màsá. Má jẹ̀mú tí òjògo mi ó sọ̀rọ̀. Olúwa jẹ́ má jẹ̀mú ìbàjẹ́. Má jẹ̀mú tó gbó lẹ́nu ògo mi. Olúwa jẹ́ ó bàjẹ́. Dojúmọ́ ni mò ń gbọ́ràn ògo nígbà kan bí wọn náà ti ń gbọ́. Sometimes you used to hear the vision of glory the way you are hearing it. And there was a song. Bàtà mi ti jẹ tán ní abẹ́. Jesus Christ. Fún yẹn mo rà ní 1,200 naira ní gate. Mo ti wá lò bí ọdún méje ó ti jẹ tán. I used for like 2 years. Mo wọ aṣọ kan fún ọdún mẹ́ta àtààbọ̀. I wore a cloth for 3.5 years. Ṣé mọ̀ pé tí ẹ bá ń wọ aṣọ tẹ́ wọ bọ́sà tẹ́ fọ́ lálẹ́ tẹ́ sá tí ò gbẹ láàárọ̀ tẹ́ wá fi ayọ̀ ń gbẹ ṣé mọ̀ pé yọ̀ máa funfun black trouser ni ọ wá funfun máa mi ní ìjì. Mo wá máa ń kọ nìyẹn pé Adá mi mógo Olúwa ògo náà á dá. Adá mi mógo Olúwa ògo náà á dá. Ó ti dákòókò ẹ̀mí mi máa gbógo náà jáde. Mọ́tà ń gbọ́ pé àwọn ológo ni. That I am glorious. Bẹ́ẹ̀ ni sà. Yes, sir. Bí mo ṣe ń gbọ́ ìran ògo tó bẹ́ẹ̀ láyé mi ń burú sí. The more miserable my life is. Máa wá máa sunkún. I will be crying. Adá mi mógo. I am glorious. Ogo ọ̀njà báyìí. Where is the glory now? Ó ti tákòókò. It is high time. Ẹ̀mí mi máa gbogbo ọ̀njáde. Bring out the glory. Màá tó wá ronú. Kí ni ògo gan? Kí ni wọ́n ń pè lógo? Máa lè lógo káyé mi ò rí báyìí. Kẹ́bí ni ọmọ màbí tí mo gbé fún ọdún méjìdínlógún. Kẹ́bí ọmọ bẹ̀rẹ̀ mi ọdún méjìdínlógún. A glorious man. Masali kapa. Màá wá máa sunkún. Then I'll be weeping. Màá máa sunkún. Àṣé ó ní àwọn májàmú tí òjòògùn ọ̀fọ̀ nílé wa tó yẹ bàjẹ́. Àmọ́ májàmú yẹn ló gbó lẹ́nu ògo mi. Silence my glory. Kẹ́sẹ̀ pọ̀ lógo. Wò mí ilẹ̀ lẹ́nu ó máa ń sọ̀rọ̀.
afẹ́fẹ́ lẹ́nu ó máa ń sọ̀rọ̀ òòrùn lẹ́nu ó máa ń sọ̀rọ̀ ọjọ́ a máa sọ̀rọ̀ òru a máa sọ̀rọ̀ òòrùn a máa sọ̀rọ̀ òṣùpá a máa sọ̀rọ̀ ẹja a máa sọ̀rọ̀ ẹyẹ a máa sọ̀rọ̀ èèrà a máa sọ̀rọ̀ ọ̀nẹ̀ a máa sọ̀rọ̀ ejò a máa sọ̀rọ̀ sánmà ó sọ̀rọ̀ jáde ògo tí ọba ti sọ̀rọ̀ ẹ̀ta ayé ò lè respect. Nobody can respect so ògo ìran lóòótọ́ ṣùgbọ́n gbọ́dọ̀ bá májẹ̀mú kan jẹ́ ẹgbẹ́ wa méjèèjì òkè má sàkádà yàmàkàmà májẹ̀mú tí òjògo mi ó sọ̀rọ̀ olúwa jẹ́ ọba jẹ́ kí ni mo ní kó ṣe màsálì kèrú àdáyà ní màkàbà àná màkàbà májẹ̀mú tí òjògo mi ó sọ̀rọ̀ olúwa jẹ́ ọba jẹ́ o olúwa jẹ́ ọba jẹ́ o olúwa jẹ́ ọba jẹ́ o olúwa jẹ́ ọba jẹ́. àdúrà yẹn kẹ̀kan sórí ibi àti ṣe mistake láti ṣìgbé tí àwọn rèé ìran ni à ń wá. We are after vision. Àgbàdúrà mọ́. We are no more praying. Let me explain to you very well. Clearly, kò sí irú ìran tó o lè gbọ́ láyé tó o bá gbàdúrà ìran ò lè ṣẹ. That vision comes to fulfillment of reality. Tẹlifíṣàn nìran. Vision is like a TV. Wọ́n á máa change channel. They can change the channel and tune it to somewhere. Bẹ́ẹ̀ ni sà. Yes. Tí a ń bá rí rẹ̀ tó dáa sí ọ. Tó o bá gbàdúrà débẹ̀. Wò mí. Wo ọ̀tá ò lè gbà kí n tó dá ọ wá o. Torí ká tó rí rẹ̀ tí ọlọ́tá ti rí. Because enemy foresaw it even before they saw the vision. So àwa fi àdúrà lẹ̀. And we did it in the prayer as prayer. Ìran yẹn la gbélékè. Wò mí ta Christian without prayer. Ìran láì sí àdúrà. Wo ọ̀gá ọ̀nsàwàdà ni. You are just cracking jokes. Bẹ́ẹ̀ ni sà, eré orí afẹ́fẹ́ ni. You are a joke, a comedian. Bẹ́ẹ̀ ni sà. Ìran láì sí àdúrà. Vision without prayer. Àdúrà. Prayer. Ó ní ọkọ̀ tí ìran ń gò. Is a vehicle bí of vision. ọba ti lè gbàdúrà ìran kì í ṣẹ̀ṣà àìmọye ni ó gbọ́ràn ẹlòmíì wọlé wòlíì mẹ́wàá ẹlòmíì ní wòlíì fífi ìran ní fi bá yí ẹlòmíì They yìí. usually destroy some people's life. wọ́n fìrà darí ẹlòmíì lọ Kánò They usually fìrà darí ẹlòmíì lọ Àkúrẹ́ ìrì ẹ̀ńbẹ́lẹ́kù wọn lórí wa lákùrẹ́ ẹ̀ wá torí kò farabalẹ̀ kò gbàdúrà láti gbóhùn Olúwa yóò ṣe bí ìwọ bá farabalẹ̀ láti gbóhùn Olúwa láti máa kíyèsí ohun tí mo pa fún ọ láti wá wò mí oníran kọ́ ni wọ́n ń pè ní wòlíì o ẹni tó ríran òun kọ́ ni wòlíì sí àlásán ni Bíbélì pè wọ́n aláṣẹ ó ní wòlíì. Prophets see that have authority, that possess authority. Àjẹ́ ríran. Which is do civic. Èmèrè ríran. Oṣó ríran. Ògbóni ríran. Àwọn ìyá Ọ̀ṣun wọ́n ríran. Wèrè tí lọ títì ó ríran. Ṣé wòlíì lò náà? Ṣé wòlíì làwọn ìyá Ọ̀ṣun náà? Ọ̀ṣun worshiper, are they prophetess? Sí àlásán ni Bíbélì pè ìran. Bible address them as àṣẹ ni wọ́n ń pè ní wòlíì. must possess kí ló òjò ló sùn yìí. It's about to rain. lẹ́ni tó sọ wípé òjò yìí ọ̀ gbọ́dọ̀ ọ̀rọ̀ kó fi di ọ̀la. sójò sì gbò tí ọ̀rọ̀ o tí wọ́n pè ní wòlíì nìyẹn. That is who a prophet is called.
ṣùgbọ́n gbé àdúrà tì. But we brush prayer aside. Àdúrà sì ju ìran lọ Prayer supersede bí vision. wọ́n bá ríran tí ọ̀dà sí ọ bọ́ọ̀ bá ní ìdí ẹ̀ ó lè fàdúrà yìí dànù. You can use prayer to turn it away. bí wọ́n bá ríran tó dá sí ọ àdúrà lọ́ọ́ gbà tí èsẹ̀ bọ́ọ̀ bá gbàdúrà tó ń wá ìran kì í pé kí lolúwa sọ mo lo èkó ẹnìkan kó lè wájú mi mo gbàdúrà fọ́tà ó ní kílẹ̀ rí mo ní mo rí yín ó ní kílẹ̀ rí mo ní mo rí yín ẹ wọ trọ́dà black ẹ wọ sẹ́ẹ̀tì white ẹ lo bẹ́líìtì ẹ dẹ̀ wọ black suit sí mo rí yín ẹ̀dùn ó ní àsìn àmín mo ní àsìn kọ́ àmín kọ́ ẹ jẹ́ dìde kẹ́ ẹ máa lọ lẹ́rùn. That is the major problem tá a ní sá. Ìṣòro kan tẹ́lá ní gangan. A gbàdúrà mọ́, a connect pẹ̀lú Ọlọ́run. We don't want to connect with God, our creator. We want to connect with Visan. A fẹ́ sọ ara pọ̀ pẹ̀lú ìran. Visan kò lè wá sí ìmúṣẹ. Can't come to reality without prayer. Wo bí sá, wọ́n lè da òróró àánú lé ọ lórí. Wà á ṣiṣẹ́ dé yàrá àná. You have to enter before you can enter the room of mercy. Ọ̀kan ló tó bọ̀. Whether you believe it or not. Ẹgbẹ́ ọmọ méjèèjì ọ̀rẹ́. Má sàlì kàpá. Àmà sàlì kàpá. Mo gbàdúrà fún ọ. Agbára tó gbọ́ lẹ́nu ògo rẹ̀. Agbára yẹn gbiná dà. Amen. Agbára tí òjògo yọ sọ̀rọ̀. Àṣẹjáde sí ọ. Lónìí, agbára yẹn gbiná dà. Màsẹ́lì tó ń dáná gbogbo èèyàn náà ti wá kúkú sọ̀rọ̀ ẹ̀ di wòlíì. Akáwò pé Láìdé ọkùnrin ní dádì ẹ̀. Your daddy is the man. Lẹ́yìn pé bó ti di pọ́kànlá, wọ́n máa ń kọlà ńlé yín. That they have tribal mark in your household. 11 àbí ni wọ́n máa kọ́ lé yín àbí 11 ni wọ́n máa kọ́ lé yín àbí ọdún tí wọ́n bí yín bí ọ ní family house yín wọ́n tó padà bí ọmọ mi lọ́dún náà ṣé mo ti rí ra bí ìrìnà láyé àbí lé gbogbo òdílé wọn òbí mamá lọ́dún ọjọ́ lọ jókòó kọ́ lọ jókòó ti àdúrà lọ gbé ìwé àdúrà síwájú gbé ìwé ìrànkú o torí ìran náà ni wọ́n gbọ́ ọdẹ bí wọ́n gbọ́ ọdẹ. You have been do because of the fact that you ìran náà ni ọ̀tá àfẹ́ gbọ́ràn ìran náà ni òun náà àwọn ìgbà mọ́tò ìran iná ni gbogbo tó ní fi lọ tán ìran iná ni òun náà àwọn ìgbàlẹ̀ ìran iná ni òun náà ló fi tán tó ní because ó kọ̀ láti connect pẹ̀lú ẹni tó dá ọ. Connect to your creator. níwọ̀n àgbà tó ti kọ̀ láti connect pẹ̀lú ẹni tó dá ọ ìran ò lè gbé ọ débi tó ń lọ àdúrà onígbèyàn dé yàrá àdúrà. God takes people to the full room of fulfilment. ẹgbẹ̀rún èèyàn ló kú sí yàrá àrùn bíbélì pé mo rí ọgọ́rùn èèyàn níwájú sí ẹ̀dájọ́ àti àwọn tó kú láì rí ìlérí wọn gbà. wọ́n lọ rojọ́ bí wọ́n ṣe gbà lérí wọn. wọ́n wà lọ́ máa rojọ́ pé ìran là ń wá kí o yóò járí lérí gbà. bẹ́ẹ̀ ni sà bẹ́ẹ̀ ni sà tí ọba máa wá náà kí ilé máa tẹ̀sọ́ bọ́ pé lọ sẹ́ndì 10,000 mẹ́wàá oní ọmọ borí ogun tó ń gbà 10,000 mẹ́wàá 100,000 kan kó o fi 1,000 kan lé lórí oní ọborí ogun ìwọ náà jókòó tì ó jókòó tì àdúrà kọ gbàdúrà olúwa bá tiẹ̀ mú dàrẹ́ sẹ̀ wá pé ẹ lọ ṣe báyìí ọ wà sà olúwa máa sọ pé sọ fún àwọn èèyàn mi ò kàn lọ ṣe báyìí o ìyẹn wà sà ṣùgbọ́n eléyìí tó gbé kárí ẹ ò tiẹ̀ fẹ́ gbàdúrà mọ́ ìtọ́sàfẹ́ máa gbọ́ ní ìran ọwọ́ ó ti mọ̀ tó wòlíì 1,151 ní orúkọ mi wà nínú àwọn wòlíì ẹ̀ wòlíì 1,151 bí wòlíì rẹ̀ ṣe ń pọ̀ bẹ́ẹ̀ náà làwọn pọ́blẹ́mù tó ń là kọjá ń pọ̀. torí onírúurú àjàgà ni wọ́n ń dìlé ọ lórí. ẹgbẹ́ wọn yóò kè. àṣẹjáde sí ọ agbára tó gbọ́ lẹ́nu ògo rẹ̀ agbára yẹn gbiná jà. má gbà kí ogun tó ń là kọjá. Don't allow the body má gbà kọ́kọ́ bá ojú rẹ̀. to blindfold you.
Ogun tó ńlá kọjá. Má jọ gba iyì rẹ lọ. Ogun tó ńlá kọjá. Má jọ gba ìgbàgbọ́ rẹ lọ. Ogun tó ńlá kọjá. Má jọ gba ìran rere tó ní lọ. Ogun tó ńlá kọjá. Má jọ gba ìgbésẹ̀ tó yẹ kó gbé. Ogun tó ńlá kọjá. Má jẹ olé ọkọ lọ́dọ̀ Ọlọ́run. Wòlíì ní kéèyàn lọ bọ̀ sáà dìde tí ó bá dìde. Somebody is going to worship his family idol, is going to be lifted. And he went to worship the other way. Lift up your two hands. The prophet of the living God. That the prophet. Mo súre sá. Ibi ayé parí ayé rẹ sí. Àtẹ̀jáde sí ọ. Ìmẹ̀sẹ̀ ní kaba. Àmàrú àkàbàrú àmà. Àmàrú ẹ̀kẹ́dà yàmà kaba. Ẹ̀mí mímọ́ gbé ayé rẹ jáde. Maseli ke pada yama. Ibi ode. Ya ye da ògo rẹ dúró sí. Àtẹ̀jáde. Ayé rẹ jáde kúrò. Gbogbo ẹ̀yin táyé gbọ́ lẹ́nu ògo yín. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa lẹ́nu mi. Mo dúró náà má jẹ̀ mọ́ Olúwa. Mo bá Olúwa sọ̀rọ̀. Mo sọ tẹ́lẹ̀ sí ayé yín. Báyìí l'Olúwa sọ. Ògo yín gbọ́ òtútù. 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 Ògo yín gbọ́ ò
ó gbóhùn tuntun ó gbóhùn tuntun ó gbóhùn tuntun.